Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá àwọn sàábé ànábì àtàwọn ará ilé ànábì àti gbogbo ẹni tó gba tọ́lọ́run ọba lódodo àmín. A kí káàbọ̀ sórí ètò yìí níbi tí a ti ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Lónìí a ó tẹ̀síwájú lórí bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí tó ní í ṣe pẹ̀lú ìwọ́de tí wọ́n ṣe kọjá lọ ìyẹn àwọn ọ̀dọ́ àti ìdáhùn ìjọba lórí tó fa ìwọ́de. Gbogbo ẹ̀ náà láyẹ̀ wò a rántí asanáfàsaná a sì ṣe gbogbo ẹ̀ létòlétò kí kálukú wa mọ ẹ̀tọ́ tó yẹ ká tẹ̀lé torí kókó ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni pé àìtẹ̀lé tọlọ́hun lọ́rọ̀ wa fi rí báyìí tó lórí bá tẹ̀lé tọlọ́hun táwa tí wọ́n ń ṣe olórílé náà bá tẹ̀lé tọlọ́hun àní nírú ìṣòro tá a níyì kọ́lọ́hun ọba kí ó kó wa yọ. Àlejò wa lénìí wọ́n wá níjẹ̀ẹ́jọ́ náà ó sì níbi tí wọ́n bá ọ̀rọ̀ dé níjẹ̀ẹ́jọ́ ká tó sọ pé gbogbo yòókù òdìjọ́ mẹ́jọ. Àwọn náà ni ustaz wa Ishaq Ali. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọ̀kan nínú àwọn ọ̀dọ́ làwọn náà jẹ́ alfa ni wọ́n tẹ̀lé tọ́lọ́hun wí àwọn ọ̀wọ́de ṣùgbọ́n àwọn tọ́wọ́de wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ nípa pé ẹ má wọ́de wọ́n ti wá wọ́de ó ti já síbi tí ó já sí ó dá payàálẹ̀ ó dá ìṣòro pákáleke ká mọ́ repo lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dálẹ̀. Níbi tọ́rọ̀ wá dé dúró yìí nísìn ìwọ́de ti kọjá lọ ìjọba ti mú àwọn nǹkan kan ṣe lórí tí aráàlú ń béèrè kí lẹ fẹ́ sọ lórí ìwọ́de tó kọjá lọ àti ìdáhùn sí ìjọba. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala. Ọlọ́run mọ́sá jẹ́ ká rí yín pẹ́. Àmín. Ọlá ìtóbi ànábì níwájú Ọlọ́run. Iyyak. Ìlú wa Nàìjíríà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. Gbogbo àwọn eléré wa pátá Ọlọ́run mọ́sá fàánú wa Ọlọ́run fi sí wọn lọ́kàn. Àmín. Ọlọ́run wa kọ́ wọn máa ṣe. Àmín. Àwa tó ń ṣe lérí fún náà Ọlọ́run sàmọ́nà tiwa náà. Àmín. wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ìwọ́de ti wáyé. Ìjọba àpapọ̀ ti jáde wọ́n ti sọ̀rọ̀ ìgbé báyìí àwọn ṣe màgàtà ní fáwọn ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ antum mustakbalu hadhihi dawla ẹ̀yin lọ́jọ́ ọ̀la ìlú tàwa yìí wa antum unwanu hadhihi dawla ẹ̀yin làdírẹ́sì tí wọ́n fi represent ìlú yìí ẹ̀yin náà lẹ́padà di pẹ́sidẹ́ǹtì gọ́vnà sẹ́nitọ̀ vice president minister àgbà ń bọ̀ wá kẹ̀yìn náà àwọn tí ń bẹ yìí àwọn náà ti fìgbà kan jọ́dọ̀ rí bíi àgbà ló padà kà wọ́n náà ẹlòmíì ò wò kóhun lè bára rẹ̀ ń pò tó wà lónìí bẹ́ẹ̀ náà ni ó ṣe padà ṣẹlẹ̀ náà tó bá dà kókó tìyín náà ẹ má jà fò ní bọ̀lá jẹ́ ẹ já ṣe sùúrù nítorí pé sùúrù tẹ rí òun ni báàbù najati fi dunya wal akhirah òun lójú ọ̀nà tíyàn lè gbàlà láyàtọ̀run ẹlòmíì a máa pé àwọn afáàṣẹ máa ṣe wáàsí sùúrù bá a bá ṣe wáàsí sùúrù wáàsí wò ní ká sí
ṣé dírẹ́fà tí ń wakọ̀ ni ṣé ká ní olè lọ́ṣẹ́ àyìn máa lọ́wọ́ ni bó bá lọ lọ́ṣẹ́ àyìn máa lọ́wọ́ nǹkan méjì náà ni ó ṣẹlẹ̀ nínú kọ́kọ́ dànù àti dírẹ́fà tí wọ gbogbo ẹ̀ bá yanjú yányá àti ọlọ́run ní alẹ́ lérí bàbá la àgbà ipa fẹ́ máa fà á níbo la fẹ́ fà á dé èyí tá à ń gbọ́ yìí náà ni ó máa ṣẹlẹ̀ ẹ̀yin náà wọ iye ẹ̀mí tó ti pàdánù nítorí pé àfẹ́gbà náà ni kọ́ńkálukú wa ká lè wọlé ọlá wa ń bẹ ń bi sùúrù púpọ̀ nínú ọlá àkọ́kọ́ tí ń bẹ ń bi sùúrù tọ́lọ́mbá ni a lè ṣe sùúrù gbogbo ẹni tọ́lọ́mbá ni ó ṣe sùúrù lérí ntọ́kàn akọ orí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó pọ̀ fún ọlọ́run bá alẹ́ kọ́lá sọ́nà al-Qur'an ó ní innama yuwaffa sabiruna ajrahum bighayri hisab gbogbo ẹni tọ́lọ́mbá ló lè ní àmúmára lérí àdánwò tó bá kàn án ìmá jíjẹ múmú ní ọrọ̀rùn níná nílò ní ọrọ̀rùn ìgbésí ayé ní òfẹ́ ẹ̀rọ̀rùn ni tó wá lè lámúmára ọlọ́run ó san lẹ́san bighayri hisab láì ní sísì wọ̀ à ń pè àfáà kan ní Suleiman ibn Qasim ó ní kullu amalin ya'rifu thawabuhu illa sabr ó ní gbogbo téèyàn máa ń ṣe láyé ń pátá là máa ń mọ ẹ̀san rẹ̀ bó bá kírun ó lẹ́san bó bá láwẹ̀ bó bá gbàwẹ̀ ó lẹ́san bó bá ṣe dáadáa kan ó lẹ́san àmọ́ kan iṣẹ́ dáadáa kan bẹ tí èèyàn mọ ẹ̀san rẹ̀ tọ́pọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ òun ní sùúrù. Allahu Akbar. nítorí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó jálè mọ̀ pé ìbàjẹ́ mo sì bàjẹ́ èyí sálágbára tí n bá gbá ọmú yìí fọ ọmọlé ó sì túká èyí sálágbára n tí n bá ní ṣe kò sí bá bẹni tó lè yẹmí lọ́wọ́ kí sálágbára innama shadidul ladhi yamliku nafsahu indal ghadab ọjọ́ lọ́jọ́ tó rí ń tọ́kàn akọ̀ ọ̀hún báwo ló ṣe sí ìjọ ò lè kápẹ́ mi rẹ tó bẹ́ẹ̀ fi lè ríra rẹ kọ̀ǹtró òun wọ gẹ̀gàn alágbára tó ló sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n tá ànábi ju èṣù ni ó ní ọ̀dà àwùtán ọ̀pálábà rẹ wá ṣẹ́gi ọwọ́ àjòkó wa mi kẹlẹ́kẹlẹ́ tí wàá gbé àtẹ bùnmí sùúrù èso sùúrù asọ́bùrù ẹ̀ńdà sọ́dà mọ́tìlì òòlà lọ́jọ́ tá bí ó bá dánwó ṣe ń ṣẹlẹ̀ gbìrà báyìí ọwọ́ àríbi mú sùúrù ń gbà òun lálẹ́ pé kó ṣe sùúrù kìí ṣẹni tó ti ṣe tójú rẹ ti já ẹ jẹ́ ká wá sí wá sí fáwọn tí ń bẹ nílé àfáàní ya sahibal hammi mo pè é tí ìbànújẹ́ kan bẹ lára rẹ jíjẹ mímu ọ̀rọ̀ àmọ́ bẹ́ẹ̀ nínú lílo ọ̀rọ̀ àmọ́ bẹ́ẹ̀ ọparí iléèwé òríṣẹ́ àmọ́ bẹ́ẹ̀ owó epo wọn àmọ́ bẹ́ẹ̀ ìrẹsì digegige àmọ́ bẹ́ẹ̀ sóhun náà ló di ìbànújẹ́ rẹ innal hamma munfarijun ìbànújẹ́ tí ń bẹ lára rẹ bó ṣe lè kó pọ̀ tóun wàhálà yóò sì payá lọ́jọ́ kan inshallah abushir bi khairin fa innal farij Allah dùnnú pẹ̀lú oore ọlọ́run lọ́ba tí máa ń sí payá ìbànújẹ́ àwọn kọ́ńtírì kan bẹ lánàá tó já sí pé wọn ò rò páwọn lè bára wọn pò tí wọ́n wà yìí lónìí ìgbésí ayé wọn ti dà áríkà nínú tàn pé 1917 ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú àgbáyé Amẹ́ríkà ní London ní gbogbo wọn nílùú ìlú tí wọ́n fẹ́ jowú wípé kílùú àwọn dàbí rẹ̀ òun ní Egypt wà ní 1917 nígbà tó wá di 1970 yìí òun ní London tó wá rí ìlú rẹ̀ tún ṣe òun náà wá fáìn bí Egypt òun náà wá ń ṣe wáàrí fún gbogbo ayé pé ẹ wo bí ìlú òun náà ti dàbí Cairo lónìí níbo ní Egypt wà lẹ́gbẹ̀ẹ́ London níbo ní Egypt wà lẹ́gbẹ̀ẹ́ Amẹ́ríkà níbo ní Egypt wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlú yẹn tí túmọ̀ pé lánàá náà kìí ṣe páwọn náà dà bí wọ́n ṣe rí lónìí àmọ́ látara ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àtàwọn tí ń ṣe lérí ìlú wọn náà padà dàgbàsókè ṣe bí Dubai nu ọmọ ọdún mélòó ni ẹ wo bó ṣe rí tí túmọ̀ pé Nàìjíríà náà ọ̀rọ̀ búlọ̀rọ̀ tá a mọ̀ sọ pé Nàìjíríà ò lè da bí ó bá da ọmọ pàà ń ṣe pé fúnra wa ni Nàìjíríà ó da gbogbo ohun tí ó bá fi da bọ́lọ̀ ń bá ṣe tó bá lóun ó tún ṣe yóò yàn án a ti lògbà kan náà rí tó já gbogbo àná là ń gbé gbèsè ayé rọrùn president Umaru Yar'Adua kọlọ̀ kó sàlékún kẹrẹ̀ lọ́jọ́ tó fi wà ń pè ló láàrin epo 65 àbí ló ló ń jẹ àwọn ìpè dáadáa bẹ́ẹ̀ náà bá ti mẹ́mbẹ́ iná ọlọ́run pa wọn náà mọ̀ sí kò jẹ́ bí eléyìí ṣe rí. Ustaz kẹ́ tó tẹ̀síwájú ẹ ti bá wa ta ajára ìlú sọ̀rọ̀ lórí ìṣòro tá à ń fèsì kẹ́ tó wá bàjọba sọ̀rọ̀ mo fẹ́ nà kankan ayé tí n bá nà ayé kíjọba gbé yẹ̀wò kẹ́yìn wá sọ̀rọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ àwọn èèyàn sọ́nà alóúnjẹ wọn nínú ìlú for example kò sẹ́ni tí ì jẹ rice gbogbo ẹ̀yà ní jẹ rice lónìí yìí ní Ọ̀yọ́ state Ṣakí ni Kìsí ni bóyá títí dégbẹ́tì náà tẹ́ẹ̀ bára rice 35,000 naira ni wọ́n ń tà
àmọ́ bí wọn bá ti Ìlọrin tó lòun lọ ra ráìsì láwọn bíi nígbà tí ó fi gbé dé Ìlọrin rẹ́sì ti lè wọ níta ná lórí ẹ̀ ó ti lè wọ bíi 50,000 àbí jù bẹ́ẹ̀ lọ lónìí wọ́n wá ń ta ráìsì ní 74,000 nígbà tá a wá wádìí pé tó ti bí wọ́n ti ní wọ́n má gbé ráìsì wọlé mọ́ àwọn kan ń kó wọlé lọ́nà ẹ̀bù àwọn tí wọ́n ń kó wọlé lọ́nà ẹ̀bù wọn á sọ pé ká tó fún immigration lówó ká tó fún ọlọ́pàá lówó ráìsì ṣe wọ́n bá yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ bá bàjọba sọ ẹ sọ ọ̀rọ̀ corruption náà torí corruption ni basis gbogbo òṣòro tá a níyì lórí ọ̀rọ̀ epo ni lórí ọ̀rọ̀ oúnjẹ ni lórí ọ̀rọ̀ àwọn tó wà nípò ni lórí ọ̀rọ̀ ohun ọ̀gbìn ní nǹkan tí wàhálà yìí fi bá wa wàláhì corruption ni basis àwọn tí ń kọjá wọlé president sọ nísìnyí pé gbogbo ntẹnu oúnjẹ tí wọ́n bá kó wọlé àwọn suspend duty lórí ẹ̀ gbogbo oògùn tí kó wọlé kó oògùn lè bá dínkù àwọn suspend the duty lórí ẹ̀ at least for 6 months bó 6 months ń bá pé bí president bá rí pé ń ṣòṣèré wọ́n tún extend ẹ̀ fún wa. bẹ́ẹ̀ni. kí ló dé tí wọ́n kásẹ̀ kúrò lórí ntọ́jẹ mọ́tò oúnjẹ náà pé kó wọlé so that àwọn tí ń gbé owó lé oúnjẹ wa táwa ń jẹ níbí yìí wọ́n lè bring owó oúnjẹ wọn down ngbà tí ìjọba tí wọ́n fàyè lẹ́ẹ̀kan máa kó oúnjẹ yìí wọlé táwọn èèyàn ń bújọba sínú pé ẹ̀ ń gbìn rẹsì ẹ lóko rẹsì rẹkẹtẹ àwọn èèyàn yín ṣe ẹ tún ni wọ́n máa kó wọlé ìjọba tún wá fi òfin sí pé ẹ má kó wọlé mọ́ àwọn security tún wá allow àwọn èèyàn kan máa kó wọlé wọ́n wá ń gbowó lọ wọn sáwọn security wa àtọlọ́pàá àti custom àti immigration sáà dáṣọ sí wọn lọ́rùn kan máa gbowó lọ́wọ́ àwọn tí bá ń gbóúnjẹ wọlé ni tó ná ọ̀rọ̀ tẹ́ ẹ bájọba sọ àti ti state ni àti ti federal ni ẹ jẹ́ kí wọ́n mọ ọ̀rọ̀ corruption yìí náà pé n ta gbọ́dọ̀ jà lógun ni tá a bá ti jà lógun ìjọba tí ó jà corruption lógun kò lè rí ìjọba ṣe. nínú màrà àkọ́kọ́ tá a fúnjọba àpapọ̀ a gbọ́dọ̀ mójútó corruption gan. nínú tí ó fẹ́ ba ìlú yìí jẹ́ jù tí ò sí nílùú mi ta gbé òun ni corruption o. bẹ́ẹ̀ni. ní gbogbo ká Egypt Asia rí nínú àwọn tó ní iyì jù láyé òun làwọn ọlọ́pàá wọn. kódà bẹ̀rù ọlọ́pàá ju sọ́jà lọ torí kò sí ń tọ́ka sọ́jà pẹ̀lú ẹ̀yin aráàlú kódà máa bá sọ́jà ya fọ́tò ni àmọ́ ọlọ́pàá ṣùtọ́ eré nítorí pé ọlọ́pàá wo ni wọ́n bí dé àti ó ní pé can I get something. lọ́wọ́ ẹnìkan yọ mẹ́wọ̀n. àmọ́ nínú tí ń báyàn nínú jẹ́ òun ni pé láwùjọ ti wá ẹni tí ò ríṣẹ́ kò níṣẹ́ lọ́wọ́ o ń wá bó wọn ṣe ríṣẹ́ ìjọba ìwọ tó wá ríṣẹ́ ìjọba tán ní ọmọ sọ́ọ̀lù ó ti wá define bara ó wà ní pé wọn ò pọ́n yúnífọ́ọ̀mù lé lára ẹ̀. àwọn ìjọba náà gbọdọ̀ láwọn agency kan tí wọ́n máa disguise jáde tí wọ́n máa mú àwọn tó bá kọ́ tí wọ́n máa mú àwọn tí wọ́n ń ṣe tó ṣe nǹkan báyẹn. wọ́n ń ba ìjọba ló kọjá. wọ́n ń ba ìjọba ló kọjá gbogbo tẹ̀sẹ̀ wọn jẹ́ àwọn agbófinró any junction ni wọ́n dó sí bí wọ́n ṣe láwọn ọmọ yahoo ni wọ́n láwọn ọmọ mi kẹsẹ pé torí Ọlọ́run kankan o ọmọ tán bá ti mú tán bá ti láwọn fóònù ẹsẹ kíní kan tó bá ti rówó transfer sí wọn tán rówó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sọ ọ́ lẹ́ẹ̀ni. àwọn èèyàn ń gbèrè sí ẹyọ kan méjì mẹ́ta wọlé ẹ wá ń gbowó lórí ẹ. ẹ wá ń gbowó èèyàn bíi wa ní bọ̀dá wa bẹ́ẹ̀ nù yín àbúrò wa bẹ́ẹ̀ nù yín bàbá wa bẹ́ẹ̀ nù yín sẹ́yìn ló tún yẹ kẹ́ ẹ tún máa fara nílùú àbó yẹ kẹ́ ẹ ṣẹ̀dẹ̀kùn. any uniform person tí ń bá ti ń gbowó lórí nǹkan kan kíjọba sanction rẹ̀. gbogbo ẹni tó bá sì jẹ́ uniform person pátá tí bá ti ń gba àrọ́ṣíwà ni wọ́n pè tó bá dọjá kíámọ̀ kò ní bá àna Ọlọ́run pàdé. Allahu Akbar. òun ló fi fà á tó bá gbé bá padà tẹ bá àwọn tó tẹ̀rì síbi à ń gbowó kinní òun èyí owó òun fi ṣe dáadáa. Allahu Akbar. èpè Ọlọ́run ti wà lẹ́yìn rẹ̀ nì. èyí òun ìjọba mójútó bẹ̀rù eléyìí tó sì kejì nínú màrátá fúnjọba market ẹ gbọ́dọ̀ monitor market price. good. àti ní bùkátà sí nílùú tá a wà yìí. bẹ́ẹ̀ni. wọ́n ti ṣẹlẹ̀ rí àti lọ àwọn ìgbà kan sẹ́yìn tó jásí pé tí wọ́n bá délé epo tó bá tẹ epo tiẹ̀ níye tó ju tàwọn yòókù lọ wọ́n ṣàṣàn lé epo ẹ̀. ìjọba ní ẹgbẹ́ àwọn ìgbìmọ̀ ń bẹ ẹ tún wọn gbé dìde kí wọ́n lọ́jà yìí èló wọ́n ń ta sẹ̀mú bẹ èló ni wọ́n ń ta rẹ̀ sí bẹ èló ni wọ́n ń ta sún bẹ. wọ́n ní uniform price wọ́n ní uniform price task force wá tọ̀ ní state kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ mọ́nítọ̀ gbogbo ọjà yìí pé ẹ gbọ́dọ̀ ta nǹkan ju iye báyìí lọ ká sì bá ní gbogbo association ní gbogbo nǹkan dé ta. àwọn POS association náà ti wà wọ́n ní iye kan ní ẹgbà bàbá association ní
tí bàbá ọba lọ́wọ́ sọ tí ó lé ní ẹ máa gbé 1.5 ẹgbẹ́ oníṣu ẹgbẹ́ elépo àwọn wọn wá ń fix price tí ń kò nira báráàlú. Ọ̀nífẹ̀ ó ní káwọn kan kéde ń jó ni pé gbogbo ẹlẹ́gbẹ́dẹ́gbẹ́ iye báyìí nìkan máa tajà àwọn òsì fẹ́ gbọ́n tí ń jẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mọ́ gbogbo kíníhùn ìfẹ́nu kò lérí báyìí ṣèbàjẹ́ ni. n ti ń jẹ́ ìjọba náà ni pé kíjọba ó lè pàṣẹ kásẹ̀ lè kú. àmọ́ sọ yóò kúlẹ̀ mọ́ nísìn ní àwọn nọ́ọ̀rẹ́ a máa ń ṣètò àhánjẹ fáwọn èèyàn nọ́ọ̀rẹ́ tábà wá di ọjà lónìí tábà lè ra oúnjẹ tábà bá yẹn kan tó bá dijọ́ kejì síjọ́ kẹta tábà lọ wọ́n wà ní adúró náà wọ́n ṣe mítìnì lọ́wọ́ nígbà tí wọ́n fi ṣe mítìnì tán oúnjẹ tó ti wà ń lé wọ́n gbé price tuntun jẹ lọ́pṣàn ara ìjọba sì ń bẹ nínú ta fẹ́ jẹ́ kí ìjọba mójútó àwọn elépo náà táwọn náà ṣe nù wọ́n kàn ṣe mítìnì bìrìtíkó ó sì gbé price jáde ẹ̀yin tẹ̀sí wà lérí ipò náà làbùkù wọn máa kàn ẹ̀yin náà ẹsẹ̀ bí wọ́n máa bú náà Khattab ẹ wà níjọba ẹ ṣèjọba tó jásí pé yóò jáde yóò wá lè wádìí pé wọ́n sọ fún mi pé báyìí ló ṣe rí àmọ́ jẹ́ kémi náà wò pé bẹ́ẹ̀ ló ṣe rí ìwà ń lọ lọ́jọ́ kan wá dọ́dọ̀ ìyá kan tó wọn àtọmọ rẹ̀ ọ̀rọ̀ ń jẹjẹ bóun ṣe ń ṣépè fún Umaru ni pé Umaru tó wà lérí ipò yìí kò ní ṣe kíní kan ìwà ń ṣépè fún Umaru ló sì wà wájú ẹ̀ Umaru wá ràn lọ́wọ́ ọwọ́ lè fún ara rẹ̀ ó di pẹ́sidẹ́ǹtì ó lè gbóúnjẹ fún ó lè gbé gbogbo nǹkan fún ọwọ́ ajẹ́ tán ó tún dijọ́ kẹtọ́ báwo lẹ ṣe rí sí Umaru sí ọ̀nà ọ̀nà èyí kẹyìn bù náà Umaru bù náà Khattab bù náà ló wá sí báyìí fún Umaru ni wọ́n sọ yìí pé kóhun dà gẹ́gẹ́ bí àtùpà tí ó máa jóra rẹ̀ ná tí ó wàá tanná fáráyé ó lóore fún òun ju kóhun wá jòkó nú ọlá kóhun máa gbádùn káwọn tóhun wá ń ṣe lérí káwọn wà nù nira ẹ̀yin tẹ́ jẹ́ lérí wa ẹ gbìyànjú ẹ̀yin náà ẹ máa wá tẹ́ bá ti ta ẹ máa tọ́ bẹ́ẹ̀ bá tọ́ yóò dẹrun onídìí. kò sí ní tó burú bíbí ìjọba àpapọ̀ bá dá National Commodity Board lẹ̀ tí wọ́n bá wá dá a lẹ̀ kí wọ́n á yan gbogbo àwọn èèyàn tí ó lọ state kọ̀ọ̀kan látara state yẹn gómìnà ó ṣètò àwọn tí ó lọ local government kọ̀ọ̀kan látara local government yẹn wọ́n ṣètò tí wọ́n máa monitor gbogbo wọ́ọ̀dù gbogbo ọjà tó wà níbẹ̀. ẹ ti rí báwọn nísìn eléyìí tí mo tún fẹ́ gbàjọba àpapọ̀ mọ̀ràn bẹ́ẹ̀ bá dé àwọn outside country Egypt for example tí oúnjẹ bá fẹ́ wọ́n báyà bí tí nǹkan bá fẹ́ wọ́n àwọn military wọ́n láwọn oko tí wọ́n ń dá wọ́n lóúnjẹ tí wọ́n lọ́tọ̀ gbogbo junction by junction wọ́n mọ tàrẹ́sì tòwóró tepo ní normal price tí ò ní wọ́n tẹ́nìkan kan ò sì ní ràjú tí ó jẹ láàrin ijọ́ mẹ́ta lọ. dípò tára ìlú ọmọ wa ké pé yà jẹ wá àrùn jẹjẹ kò sí bẹ́sẹ̀ dé dádúgbò kan tí wọ́n ní tóbi méjì mẹ́ta ebi ò ní pa wọ́n. ẹni tó bá máa pẹ́jọba ní oúnjẹ tiẹ̀ tí ń tà ní ẹ̀dẹ̀ automatic tóun náà bá máa pọ́ òun fẹ́ rọ́jà tòun ta yóò ṣe kí ni yóò di tiẹ̀ kù. bẹ́ẹ̀ni ìjọba àpapọ̀ oníléeṣẹ́ búrẹ́dì tiẹ̀ tí wọ́n bá ń ta búrẹ́dì ní 1000 naira ìjọba tí wọ́n ń ta tiẹ̀ ní 300 tálákò ó jẹun àwọn ìjọba ti wá gbogbo ń tẹ́ gbogbo àwọn kìnìún náà ètò ìbẹ́ àwọn military ń bẹ wọ́n dáko àwọn agriculture ń bẹ ní gbogbo universities níbo wọ́n ń ta àwọn nǹkan tí wọ́n ń produce sí. then ọ̀rọ̀ farming ọ̀rọ̀ agriculture ó ti kúrò ní pé ká máa fọkọ́ roko ká máa fàdá gégi. nínú tàtúgbà. mechanized farming wa kó dé gbogbo state kó sì dé gbogbo local government. ẹ ṣàánú àwọn àgbẹ̀. ìtẹ́ ìnáwó sínú oúnjẹ yẹn bá ti ń jáde at cheap cost ní ọmọ jẹ́. ìjẹ́kọ́dé nínú ìṣòro táwọn àgbẹ̀ fèsì nísìn wọ́n ń gbà àwọn àgàsù lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ẹ́ rágàsù gbà torí mọ́sínì tí wọ́n rà fún wọn ti wọ́n kò sì lè sanwó mọ́sínì. Nàìjíríà ti develop déèlù tóun náà gbọdọ̀ láwọn kọ̀ntrátọ̀ àwọn ẹ́ńjìnì tí ó máa bá wọn ìjọba tó máa fi generate owó ni owó tí wọ́n san sápò ìjọba pẹ̀lú àwọn mọ́ṣíìnì tí wọ́n ń lò wọn ò ní tó nǹkan. wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́kùṣe ẹ bá owó agriculture yìí ṣe mechanized farming. ọ̀gbìn náà la filẹ̀ lọ́jọ́ kébi pọ̀ nígbà tá a fi wá kékeré gbogbo àdúgbò kéréje ọ̀nkálukú lóko alóko etílé oko ògbóró níbi ẹnu ọgbà tó ń kálukú bá ní àtúngbìn ata sí ìjẹ́bẹ̀ náà ìjọ ṣẹlẹ̀ mọ́ nísìn kódà níbi tó wọ́ sí dé ọmọ àgbẹ̀ tó wá kàwé tó bá ti kàwé tó yẹ lóun wá ṣèjọba kí ìwọ tí bàbá rẹ jágbẹ́ tó yẹ kó kàwé tó kó kápọ̀ padà síbi. àgbẹ̀ ní lówó jù torí gbogbo èèyàn ní ọ̀jẹ̀. ẹ dákun ẹ wo bẹ́ẹ̀ eléyìí tó wá jẹ́ mọ́ àti eléyìí tẹ́mi wá sọ fún ìjọba tí ó jẹ̀bi wá sí tèmi. Anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní sàlásà tó ń dá tó rọ́dọ̀ da'watuhum ó ní èèyàn mẹ́ta kan bẹ Ọlọ́run ò ní tí àdúrà wọn dànù bí wọ́n bá ti ṣe báyìí àdúrà yẹn ti gbà kí lẹ́ àkọ́kọ́ ó ní as-sahima hatta yuftir gbogbo ẹni tí bá ń gbààwẹ̀ títí tí ó fi sọ pé òun sínú gbogbo àdúrà tó bá ṣe Ọlọ́run gbọ́ wal imamu al-adilu imamu tí ń ṣe déédéé tí ẹ ṣe imamu elébi imamu ẹ lóde àdúrà ẹbẹ mi tí
kì í ṣe ìmáàmù tí ń ṣe lè jà ìmáàmù akúnjẹ kì í ṣe ìmáàmù akúnjẹ kì í ṣe ìmáàmù tí ń lè tọrọ owó ló tí ń lè jà sówó lóde àdúrà kì í ṣe ìmáàmù arínà kírínà lẹ́yìn pé kó fi lè oúnjẹ jẹ ìmáàmù tó dúró dídí tọlọ́hun rẹ̀ bọ́ bá ṣàdúrà fún yín àdúrà wọn gbà wàdà àwàtul mazlum èpè tẹ́ni tá a bá ṣàbòsí tó bá ṣẹ́ ẹ̀yin ìjọba wa. ẹni a bá ṣàbòsí fún èpè tó bá ṣe lágbára. Ànábì ní ittaqu da'watal mazlum Allah. fa inna laysa baynahu wa bayna Allahi hijab. Allahu akbar. ẹ bẹ̀ wo èpè táwọn tá a bá ṣàbòsí fún bá ṣẹ́ o tó pé kò sí gàgá kankan láàrin rẹ̀ àtàrin Ọlọ́run bí bá ti ń ṣe báyìí pé lábájá ìwọ sì ló jù wá sínú ìnira yìí kíní kan báyọ̀ máa ṣe yóò sì máa ṣe ọ̀nà ni. nínú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹ káwọn olórí wa bẹ̀rù ẹlẹ́kẹta. ẹ dákun ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹlẹ́kẹta yìí ẹ dákun torí Ọlọ́run gbogbo òfin yín pátá ẹ jẹ́ ẹ dákun ẹ rí i pé kò sábòsí ńbẹ. Allahu akbar. tó tábòsí bẹ́ẹ̀ fi lè wà ńbẹ àti ìwúlá sọ̀rọ̀ gbogbo pọ̀ ayé tẹ́lẹ̀ sọ pé wà bẹ́ẹ̀ bá fi ilẹ̀ yóò fi ilẹ̀ lọ́jọ́ kan. láì ní básìkò jẹ́ ẹ sọ̀rọ̀ lórí tepo yìí torí èmi rò pé bówó epo bá dínkù oúnjẹ ó dínkù. ẹ dákun ìjọba àpapọ̀ Mr. President. lóòótọ́ owó tíjọba ọmọ rí ó dínkù o àmọ́ ìdẹ̀rọ̀ báráàlú díẹ̀. ibì kan mo fẹ́ jẹ́ ìlera tí ń bá wọn yìí lọ. ibì kan mo fẹ́ jẹ́ fojú wò nígbà tá a la yọwọ́ òkun wẹ pópó a la ṣe palliative èèyàn mélòó ló fẹ́ tó gba ráìsì ń sàrà èèyàn mélòó ló kàn èyí tí ó kárí wa ni kí èyí tí ó kárí wa ni pé intẹ́lẹ̀ ẹsẹ̀ ń palliative ẹ̀ ṣe kó síbi epo kẹ́ fi sadé ẹnu owó òkun páhùn kí dẹ́kun débi epo yìí gbogbo nǹkan tó wọ́n yìí náà nísìn ibi tó ń kálukú sọ náà ni pé epo wọn means of transportation náà ni èyí wọn ni ó kàn wá èmi láàárọ̀ yìí nísìn mo ti repo ó kálukú wa ti repo yóò kàn wá bébí ìpè ká èso solution ìṣẹ́jú kan ìlú tó bá fẹ́ dàgbà sókè èsì ẹ̀ nígbà tí Nàìjíríà lajú dé nísìn káwọ̀ wa mọ́tò adúpẹ́ àtún á lè tó gba ráìsì lọ èyí wọ́n yé ṣe everlasting solution àwọn kan náà padà tún mọ reach ń bẹ sọ bá àkàbà kan là fẹ́ jẹ́ kí wọ́n jẹun bí tepo. gbogbo àwọn advanced country America ní US ní àti UK àti Canada ní gbogbo àwọn ibikíbi gbogbo wọn ní subsidy fún epo wọ́n ní fún energy tó ní í ṣe pẹ̀lú electricity wọ́n ní fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo nǹkan torí wọ́n mọ̀ pé aráàlú ó lò. ẹ dákun torí Ọlọ́run ẹ mójútó bẹ́ẹ̀ yẹn owó epo yìí subsidy yìí ẹ wá nǹkan kan ṣe lérí rẹ̀ tí ó mú jẹ́ kó mọ̀ ní pé báwọn bá ṣe tọ́ da aráàlú yìn wọ́n àwa kí wọ́n yìn ẹ̀yin tẹ́ ẹ ṣe tọ́ da nípa ìjọba yìí a sì sọ wọ́n sì gbọ́ wọ́n sì ra láyọ̀ èyí tó sì dáa jù kódà wọ́n ó ṣe mí. ọjọ́ téèyàn bá kú èyí kò sí èyí rẹ̀ ń bi pé wọ́n fi mí jẹ president wọ́n fi mí jẹ gọ́fúnà wọ́n fi mí jẹ sẹ́nitọ́ kò sí èyí rẹ̀ kankan ń bẹ èyí rẹ̀ tí ń bẹ ń bẹ lọ́jọ́ tó bá sọ̀kalẹ̀ tó bá síra rẹ̀ táwọn èèyàn sọ̀rọ̀ rẹ dáadáa tí àwọn akúnjẹ kékeré tó bẹ́nẹ́fìtì lọ́dọ̀ rẹ gbogbo òlú ní sọ. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ wọ ẹ̀yin ìjọba ẹ máa tẹ́tí sí ní tọ́ta yín bá ń sọ ọ̀tá yín ní ó sòótọ́ fún yín ọ̀rẹ́ yóò máa yí lẹ́rù ìbàjẹ́ ni ẹ̀gbọ́n táfà kan sọ ni ó ní kí n lọ́ta tó gbọ́n ó lóore ju kí n lọ́rẹ̀ tó gọ̀ lọ torí ọ̀tá tó gbọ́n òun yóò jẹ́ mọ ibi tí mo kù sí ìtètè lè tún bẹ̀ ṣe. ibi ayé yín lọ́ta yín wá kí tó ibẹ̀ fẹ́ ni wọ́n kí ló ń sọ àmọ́ rẹ tó gọ̀ ẹ̀yin náà lẹ́dà lẹ́bi wá dẹni bí lọ́dọ̀ gbogbo àwọn èèyàn ọlọ́wọ́ jẹ síra rẹ o. àfa ẹ sọ àríwòye yín ká tó máa lọ ilé. àríwòye mi òun ni pé ẹ dákun tó Ọlọ́run gbogbo ẹ̀yẹn lérí àtàwọn atájọ́ máa lu nǹkan mẹ́ta gbọ́dọ̀ mójútó tó jẹ́ pé tá a bá mójútó ìlú yọ̀ọ̀dà àkọ́kọ́ nínú ta pàdánù láwùjọ wa àdùn kò sí justice. Allah. inú tí ò sí láwùjọ wa nù. kò sí justice. tó bá jásí pé bófin ṣe. alábòsí ọwọ́ rẹ̀ mókè tó lórí àwọn ìjọba tí àwọn kan náà ìjọba tí wọ́n ń cover rẹ̀. òun làwọn bàbá àwọn kan fi dá wákà pé alábòsí a máa lówó alábòsí a máa kọ́lé alábòsí a máa bímọ o àtibọ̀tán rẹ̀ ní òní dá alábòsí kọ́mọ ní dára ẹ jẹ́ mójútó justice. èpè kọ́ ṣe rí ni. gbogbo nǹkan alábòsí ọmọ rí ṣe àmọ́ àtibọ̀tán nítorí àtibọ̀tán yẹ jẹ́ mójútó déédéé gbogbo olùjọba dàgbàsókè déédéé ó wà ń bẹ́ẹ̀ ni kò sí déédéé láwùjọ wa nù èyí ń dá kọ́kọ́. eléyìí tó sì kejì tíjọba àtàwọn atánṣe lélẹ́yìí tá a gbọ́dọ̀ mójútó òun ni al-ikhlas. ẹ jẹ́ rí i pé ipò tá a wà a fẹ́ sin lọ́hùn bẹ́ẹ̀ ni gbogbo sẹ́ta bá ti ṣe tí ò bá ti sí tọ́lọ́hùn bẹ́ẹ̀
gbogbo kí ni asán bá ń sá ni al-ikhlasu ká fi ruhul bẹ̀rù amal. Ọlọ́run ṣe àyè tá a bá ká wà. fi bẹ̀rù Ọlọ́run ṣe ká fi bẹ̀rù Ọlọ́run ṣe Nah. eléyìí tó sì kí ẹ tata gbẹdọ̀ mú lókùnkúndùn òun ni al-mushawara ẹjá máa gbàmọ̀ràn ẹ má sọ pé àwọn tí ń jẹ lábẹ́ yín tẹ́ ẹjọ́ ń gbádùn ní ẹgbẹ́ gbàmọ̀ràn lẹ́nu rẹ̀ ẹ calm down sí àwọn tí ò jẹ lábẹ́ yín. àwọn fẹ́ sòdodo wọn ò ní sòdodo fún yín torí àwọn ń gbádùn òfé fọ wọn ẹ súnmọ́ àwọn tí ò gbádùn ń bi ìṣèjọba yín àwọn aráàlú fẹ́ sọ fún yín. ẹ tẹ́tí gbọ́n tí wọ́n wí kẹ́ mú un lò ẹ̀yin náà padà fi ṣàdúrà fún wọn lẹ́yìn ni ẹ̀yin ò jẹ eléyìí tó wá jẹ́ papamba rẹ̀ tí fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àtọkùnrin Nàìjíríà tóbi Nàìjíríà àtọmẹ́kẹ́ àtàgbàlagbà ìjọba kan ò lè ṣe o ẹ já padà sọ́dọ̀ Ọlọ́run. Masha Allah. Ọlọ́run nìkan ló lè ṣe o. ká má fàdúrà alẹ́ gbogbo tá à ń bá ń fẹ́. solution to all our problem òun ni ká padà sọ́dọ̀ Ọlọ́run. Masha Allah. bàbá bẹ lọ́run tá a bá sunkún fún wàláhì Ọlọ́run ọ̀rẹ́ wa lẹ́kún. Insha Allah. Ọlọ́run kàn mú èrò sí wọn lọ́kàn náà ni yóò sì kún wọn lọ́wọ́ lérí ẹ̀ ìdẹ̀kùn sì dé bá wa kọ́lọ́n kó wọlé ànábì kó bá wa tún Nàìjíríà ṣe kọ́tàn wa ta wà ń bẹ̀ náà Àmín ya Allah. níparí kọ́rẹ́nsì wa sí gbogbo foreign currency ó ti lóòjù ó sì kún tí ń ṣàkóbá fún wa àwọn industries wa ò ṣiṣẹ́ power ni ò sí làwọn industries fi ń kú ni wọ́n fi ń kó jáde kúrò ní Nàìjíríà ẹ jẹ́ á mójútó foreign currency òun pẹ̀lú náírà a gbọ́dọ̀ ṣe nǹkan kan pa rẹ̀ kápá àwọn tó mọ̀ nípa rẹ̀ bí nǹkan yóò ṣe dáa tí náà ẹni bá travel lọ́mọ bówó owó ṣe ní láàrí tó ní 2011 tẹ́ bá ń lọ Niger ń bẹ̀ yẹn náírà sí sefa 1000 naira ẹ gba 3350 sefa ní 2011 táwa lọ Jamia Islamiyya bẹ̀ lónìí báyìí nísìn 1000 naira sí sefa gan ìwò pé 1000 naira tó ká 1000 sefa ọparí èyí tó fowó kún kí ló lè fà á. ní 2015 gbogbo àtàlà sọ pé à ń lọ Cairo 160 ní one foreign exchange yìí ẹ dákun ẹ bá a mójútó. ó ti di 1000 plus nísìn. tó bá ti dẹ̀ tí náírà strong ìdẹ̀kùn ọ̀bọ̀mọ Nàìjíríà ẹ̀ náà sì mọ bí náírà ṣe lè strong Ọlọ́run ó fún yín ṣe. èmi àti alfa wa Ali Isaac tọ́jọ́ kan náà àwọn graduates of the first university in the world Al-Azhar University in Cairo, Egypt mi pẹ̀lú wọn lájọ ṣètò tèní ustaz Ọlọ́run jàre yín pẹ́ o tó ṣàlékún dáadáa fún yín yóò san yín lẹ́san rẹ̀ àti wá yín jẹ́jọ́ àti tòní ẹ fi gbóore tọ́pọ̀ lọ́dọ̀ Ọlọ́run bí kudratillah ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.